Yii-Aderibigbe. Ó tọ́ ọmọ ọdún mélòó? Iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ fọ́níṣọ̀ mo kọ́. Iṣẹ́ fọ́níṣọ̀ mo kọ́ gbàdúrà ní ìlú ọwọ́ ìyẹn tí wàá ṣe wá pẹ́ tí mo wọ iṣẹ́ union ìdẹ̀ ìjà tíkẹ́ẹ̀tì. Onígbà tó di iṣẹ́ union. Ẹ̀sà ó ti ní iye ọdún. Mo lọ sí iṣẹ́ tíkẹ́ẹ̀tì tẹ̀. Ìdíṣe ní roundabout Ìdíṣe ibẹ̀ mo ti ṣiṣẹ́. Ẹ̀sùn Adigunjale tó fi kan ẹ̀ kí ló lọ sí? Kò sí nǹkan tí mo mọ̀ pa nípa gẹ́gẹ́ bí ìgbà tí mo ṣe gbéra mo wá sí Àkúrẹ́ mo wá ṣe program wá ní ọlọ́pàá wọ́n ní wọ́n ń wá mi mo wá ní mi ò mọ̀ nǹkan tí mo ṣe mo wá ní kí náà sọ wá ní pé wọ́n wá pé kí lọ wá lọ bá ọ̀gá mi pé ọ̀gá wọn lọ́lọ́pàá wá mi wá ní pé níbo ni wá ní kí n lọ sí Yaba mo lè gbéra mo lè tẹ̀lé ọ̀gá mi mo ní ọ̀gá mi ò mọ̀ kankan kò sẹ́ni tí mo bá jà mo ní kò lè sẹ́ni tí mo jà lólè mo ní ṣùgbọ́n àwọn èèyàn táwọn fún ní tíkẹ́ẹ̀tì mo ní ìmí nǹkó bá wa èmi ìgbà wa sọ pé wàá gba owó yẹn padà tán bá gbà á mo lè gbéra mo lè fún ara mi mo lọ bá ọ̀gá mi pé ó yá ọ̀gá nígbà tí mi ò bá jalè kò sí nǹkan tó máa lé mi sá kúrò ní Ìdíṣin ibi tí mo ti rí oúnjẹ òòjọ́ mi nìyẹn nínú òjò nínú oòrùn ibẹ̀ ni mo ti ń ṣiṣẹ́ mo lè gbéra ọ̀gá ẹ jẹ́ á lọ torí tí bá jalè mi ò lè parọ́ fún yín ọ̀gá ọ̀dọ̀ yín mo ti rí kan tí mò ń jẹ bí mo rẹ̀ ṣe gbéra ni mo rẹ̀ lọ station fún ara mi pẹ̀lú ọ̀gá mi wọ́n dẹ̀ pé àwọn ọlọ́pàá bàtà dẹ̀ pé wọ́n débẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n sọ pé kí n máa bọ̀ ní Àkúrẹ́ bẹ̀rẹ̀ bí náà ni mo ṣe ní Àkúrẹ́ bàtà dẹ̀ máa dé ibi ọ̀gá gidi wọ́n ní pé mo mọ ẹni mo ní mi ò mọ̀ tó ló ti pẹ́ tó ti kúrò ní ìdí ọ̀kadà tó ráwọ̀ gàá ti fún ní tíkẹ́ẹ̀tì tó ń tìrí mo lórí ẹ̀pẹ́ tí mo ti kúrò ní ìdí ọ̀kadà tó ti kúrò ní ìdí ọ̀kadà wọ́n á rí mi ìgbà tí mo máa gbọ́kẹ̀ wọn ní ó sọ pé wọ́n lọ jà pé òun gbé ọ̀gá kan lọ oko pé wọ́n jà á ní olè wọ́n ní mi ò mọ̀ nípa ọ̀gá tó gbé lọ́kọ mi ò mọ̀ ìgbà táwọn bọ́dà mi dẹ̀ wá tájọ ń ṣiṣẹ́ 24 hours ọjọ́ tó dẹ̀ sọ pé sátọ̀dé ibẹ̀ náà ni gbogbo wa wà mo dẹ̀ ní pé ká lọ ṣe investigation bóyá mo kúrò ń bẹ̀ o. wáyé tó jẹ́ wọ́n ló sọ pé o wá. ẹ̀ṣin náà ni òun náà mo fi sọ pé tá a bá ti fún wọn tíkẹ́ẹ̀tì tá a bá ti mú wọn àwọn fara wọn lẹ̀ tánú yẹn tó máa ń ṣe pé àmú wọn wà ní já tíkẹ́ẹ̀tì à wà ní òòrùn yẹn mo ní ẹ̀pì kan síbẹ̀ bóyá ọjọ́ tó wá gbé lọ tọ́gbé wá sóòdó ló wá rí mi pẹ̀lú ẹ̀pì yẹn wọ́n sọ pé mo ní ẹ̀pì wọ́n wá sọ̀rọ̀ wọ́n ní mo jalè mo ní ọ̀gá mi ò jalè ní ọ̀gá mi gẹ́gẹ́ tó kó tíkẹ́ẹ̀tì fún mi mo ní mi ò jalè rí mo ní ọ̀gá látọdún tí mo ti bá gbogbo yín ṣiṣẹ́ mo ní ìjẹ́ rí mi kí n ja olè àmọ́ ló ń já tíkẹ́ẹ̀tì lọ́wọ́ wa a máa ń mú wọn máa ń sá fún tíkẹ́ẹ̀tì nígbà tó dẹ̀ wá gbéra tó wà níwájú ọba mímọ́ ọba ẹ̀rí mi ò mọ ẹ̀sùn tó ń pa ìgbà táwa débi ló wá sọ pé òun gbé ọ̀gá kan pé òun wá gbéṣẹ́ fún mi kó òun wá bá mi ní Àkúrẹ́ garage wá ní Àkúrẹ́ garage fún ara mi ò kì í ṣiṣẹ́ ní ibẹ̀ lẹ́yìn ká close nídìí ká dẹ̀ kó mọ́ṣẹ́ tá a bá kó ní pàtó tá a kò lọ sí onítìnìtì orílẹ̀ ìmìlẹ̀ tá a bá ti kúrò ń bẹ̀ adẹ́sẹ̀kí oníkàlùkù á lọ ìlú ẹ̀ bó ṣe wá sọ pé mo jalè nìyẹn mi ò dẹ̀ máa ń pa ẹ̀ o. Kí lorúkọ ilé ẹ̀kẹ́ sí? Yii-Aderibigbe sà.